báwo ni bàbá mi ẹ kálẹ́ o mo fẹ́ kẹ́ bá mi dárúkọ yín kí gbogbo ayé kí wọ́n gbọ́. orúkọ mi ni Olúwafẹ́mi Adéwùmí fẹsàn ní ọmọ bàbá wa Dayọ̀ Adéwùmí Súlè Sóyèdè èmi ni fẹsàn Allah ní akbar. ọkùnrin. àwọn ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú bàbá ológun dúdú inú mi dùn pé ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀ gan ọlọ́run ládìdí àkómọ́ báyé ìyá alájíjẹ́ láíláí ọlọ́run bá ní dúró ti torí ẹni tó bá ṣe ó yẹ ká wí ká sọ pé lámọ́rin ṣe oníkálukú náà ń dúró ti sí ọlọ́run lára Àgbàlá Gabriel bọ̀ tí ológun dúdú sọ pé ọ̀rẹ́ dádì yín ni òun jẹ́ láti kékeré báwo lẹ ń tọ́jẹ́ rẹ bàbá èèyàn láti kékeré ò sì wá mọ ìkankanú ẹ̀yìn ọmọ tẹ̀ ẹ̀ jí ọmọ bàbá wa Súlè Sóyèdè. mo pè é ní ìrìn àjò ẹ̀dá láyé ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn àti mo ti mọ bàbá mi wọn bá mi sọ̀rọ̀ tó jẹ́ olóòtú so àti mo dẹ̀ ráwọn slide mistake kan tí mo rí pé kò polite ẹ̀ mo dẹ̀ fẹ́ correct àwọn nǹkan yẹn lójú ẹsẹ̀ àti mo ráwọn dirty things tó ń rí ológun dúdú ṣe whatever tó porúkọ mo dẹ̀ wò pé báwo ni irú àbùkù bá ṣe máa ta lé bàbá tó bí mi mo dẹ̀ try mo kọ́ ológun dúdú so ẹ mọ̀ àwáwí Ọlọ́run ṣàánú wa ni pàtó mo pè wọ́n kàn sọ pé àwọn ti ṣe childhood friend kan rí ìgbé but dájú mi ò jẹ́ káwọn mọ any one of their son àmọ́ ò pé báwo lè ṣe máa báyàn ṣe ẹlẹ́jọ́ jẹ́ kékeré mọ̀ kankan náà àwọn ọmọ ẹ̀ mo wà so impressed ó jẹ́ nǹkan tó dùn mí gan pé báwo definitely ọ̀rẹ́ tẹ̀ ń ṣe òdenu tó lóò mọ ọmọ ọ̀rẹ́ ẹ̀ so báwo lè ká sọ pé ẹnìkan pè ẹ́ náà àwọn ọmọ èmi tí mo dẹ̀ dúró mo pẹ̀ pé instantly pé ẹni pè ẹ́ bó ṣe báyìí ọmọ wọn nú èwo ṣé ọmọ yẹn ṣe ní nọ́mbà ẹ̀ àbí ẹ mọ orúkọ ẹ̀ kò ní ò mọ̀ definitely wọ́n wá wà wí ni kò rí nǹkan tó fẹ́ sọ bí wọ́n fẹ́ tajà wọn àròyìn wọ́n ti fẹ́ tajà wọn náà kàn wá àtàmọ́ tí wọ́n á dẹ̀ báyàn lórúkọ já wá wọn tiẹ̀ síwájú kó ń ṣe bàbá títí wá kò dẹ̀ gbọ́dọ̀ bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́ because that man is very kind person ẹ̀ tó yẹ pé ó gbà wá tọwọ́ tẹsẹ̀ ni ọmọ bàbá mi rí náà wọ́n ti lọ gbé láti odidi Èkìtì wọ́n dẹ̀ gbé wọn wá sí Ìbàdàn wọ́n ṣe a lot bàbá mi ò lówó kó fẹ́ ra lẹ̀ àwọn náà wọ́n ran bàbá mi lọ́wọ́ títí yẹ pé ó donílé lórí ń sìn táwọn àmọ́ náà sì ń sọ pé bàbá wa ní dúkìá so kéèyàn kọ́kàn jí lọ́lọ́run lọ́rẹ̀ẹ́ kan bì kan wọ́n fẹ́ wá plug guy kó wá wọn síwájú kó má bàbá ti ní ìyẹn ológun dúdú kó lọ wá kó má bàbá ló kọjá kó má bàbá mi lórúkọ jẹ́ ó ti kú ó jẹ́ kó sun re Àgbàlá Gabriel sì oore ló ṣe ṣe fẹ́ jẹ́ kó oore di ẹ̀bí ni. alhamdulilayi ẹ jọ ẹ má bá ní sí à program torí tọlọ́run Mr. Fẹ́mi mo ní béèrè kan tí mo fẹ́ béèrè bó tiẹ̀ jẹ́ pé kò yẹ kí n tó béèrè béèrè àmọ́ yẹ kí n béèrè because information tá à ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ilé tí Àgbàlá Gabriel kọ́ fún bàbá wa Suleiman Sóyèdè pé inú kámpù inú ọgbà inú fẹ́ǹsì chọ́ọ̀chì ni Àgbàlá Gabriel kọ́ sí bó tiẹ̀ jẹ́ pé mi ti rí púpọ̀ táráyé náà sì ti rí but ilé tí Àgbàlá Gabriel kọ́ fún bàbá tó bí lọ́mọ sínú ọgbà chọ́ọ̀chì ni wọ́n kọ́ sí ní àdìbò. níwájú ọba táì pé jẹ́ ìlọ wọn ní tí èèyàn bá parọ́ ń sìn ọjọ́ kan ní gbogbo wa máa wọlé sùn èèyàn lọ jẹ́ ẹjọ́ yẹn lóde ọ̀run kò bá wọn débẹ̀ rẹ̀ bọ́mọ péjọ kan Ọlọ́run náà sọ pé tásìkò mi bá tó máa lọ ilé àti church different ó wà láàrin wọn gan distance yẹn pọ̀ ibẹ̀ yẹn kò ń ṣe pé street estate ni so mo tún wá ń gbọ́ náà sọ pé church àti ilé wà papọ̀ mo wà so surprise wọ́n ní ibi tí èèyàn sí Ọlọ́run àbẹ̀ ẹnìbọ̀ tó wá fẹ́ wà àwí ẹ̀ kan wá wọ́n á rí different láàrin church àti ilé ìyàtọ̀ wọn àbẹ̀ gan. ṣe rí ọ̀rọ̀ tí Mr. Fẹ́mi sọ yìí wallahi tallahi ẹ jẹ́ máa bá ní sí àpọ́gámì torí tọ́lọ́run mo wà 200 wonderful ẹ rí pé ìbò tèmi máa ń lágbára ju àwọn ilé ìbò kéékèèké lọ ìbò ńláńlá lèmi máa ń fọ gbogbo ìbò kéékèèké òun ilé bàbá wa Suleiman Sóyèdè ó jìnnà pátápátá sí ṣọ́ọ̀ṣì pátápátá títì tí ń bẹ láàrin ilé yẹn sí ṣọ́ọ̀ṣì tírélà méjì lè kọjá tó nífẹ̀ẹ́ gbégbóra wọn bẹ́ẹ̀ náà ni ilé Muideen tí wọ́n dẹ̀ ń gbé kiri pé ọkọlé fún Muideen sínú chọ́ọ̀chì ọ̀kàmpù rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run but Mr. Fẹ́mi bàbá ológun dúdú yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan mi mọ̀ bóyá ẹ gbọ́ tẹ́mi wò yí pé tíyẹn bá jọ rẹ̀ gan ǹjẹ́ yẹ kọ́rọ̀ torí Al-Qur'ani táwa gbà kó sọ yí pé òkú ọ̀rọ̀ yín dáadáa àwọn ẹnikẹ́ máa ń sọ yí pé nígbà kan òun wà lú èbò nígbà tó ń wá dé bàbá wa ṣe kinní kan lábẹ́ bíríìjì ẹ̀yin náà gbọ́ ọdún information yẹn rí pẹ̀lú bàbá tó bí pé dáàdi yìí mu tí yóò lábẹ́ bíríìjì Òṣòdì kì í tó wá ṣàgbó lé torí mi ọmọ ìgbà tó Òṣòdì náà wá di àárín yẹn jọ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé torí wọn àwọn èèyàn ń pè wá o aláìsí ẹ̀dẹ̀ gbọ́ ìwì tí ológun dúdú ké
báwo ni ó sọ pé sún èbèbè ṣe bá kankan sáwọn ọmọ yẹn ọgbọ́n ni mo ní èmi ò bí ilé rè. ẹ wo ṣẹ́rí ilé ayé ẹ̀sìn mẹ́fà ni ṣẹ́rí tí wọ́n ní tí ẹni tó ti kú wá ti kú báyìí oríṣiríṣi nǹkan lè máa gbọ́ ń pa ẹ̀ ìgbà tó wà láyé ẹni ò ṣe comfort ẹ̀ kó sọ orúkọ báyìí pé lójú bàbá báyìí nígbà tó wà láyé ó ti wá jẹ́ pé gbà tó kú tán ló wá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde àwọn tí mo dẹ̀ ti mọ bàbá mi mo bá irú wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn ó jẹ́ pé bóyá ọjọ́ jìnnà sí ata fi ríra that was àríra ń sìn that was 1998 mo dẹ̀ gbọ́rù wà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ìkébé àwọn wà bẹ́ẹ̀ yẹn èyí mo lè wà tó wà lẹ́yìn King Sunny Adé that was 1996 7 to 8 àjọ wà ní ó tó di pé a little distance wà láàrin bàbá sọmọ pé kí ló tẹ̀síwájú kí ló wà pé yes èmi náà mo fẹ́ become someone mo fẹ́ jẹ́ èèyàn láyé so the distance yẹn fi wà láàrin wa so mi ò gbọ́rù wà bẹ́ẹ̀ yẹn mo màmá tó dẹ̀ bí bàbá mi nì kò sọ pé bẹ́ẹ̀ ọmọ òun misbehave rí wọn sọrí so tó wá jẹ́ pé ọ̀rẹ́ wọ́n ti sọ náà tẹ́lẹ̀ pé ẹni tó mọ̀yàn ló máa ń ṣèyàn so kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe wà ó máa wá àtàmọ̀ náà ni because ó náà wà àti fọwọ́ sẹ́nu ni mo gbọ́ gan pé wọ́n lòun náà pú ọ̀ pé kò bó ṣe lówó tẹ́lẹ̀ kò ní mọ́ olókùnrin ti lulẹ̀ wọ́n dẹ̀ ń wá àwọn náà wọ́n ti fẹ́ gòkè padà so kò sí ó lè fẹ́ fọ́ rẹ̀ pawó torí mọ̀ kọ́rọ̀ ẹ̀hún popular tó jẹ́ ni tó jẹ́ òkìkí ẹ̀ pọ̀ manager òṣèré dáàdì mi so dẹ̀ tún ṣe fíìmù so ó tún jẹ́ ìkọlẹ́yìn ara àwọn ẹlẹ́gbẹ́ King Sunny Adé so kò sí ó mọ̀ pé ó láwọn ẹ̀dà kan lẹ́yìn so ó máa fẹ́ wá àtàmọ̀ kò sí kọ́lọ́n kan ṣàánú ẹ̀. alhamdulilayi gbogbo ayé ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Mr. Fẹ́mi ọ̀kan lára ọmọ bàbá wa Suleiman Suebebe olóògbé tí ológun dúdú bòde ó ní èmi retí part 3 o tọ́lọ́ lọ́nà ṣe part 3 to part 100 ológun dúdú kò tó bẹ́ẹ̀ kò ṣe part 3 part 1 nígbà yẹn ṣe part 1 tó lulẹ̀ tó ṣe part 2 tó lulẹ̀ èyàn ṣe ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀dà lápá èyàn sọ̀rọ̀ kejì ọdẹ lẹ́sẹ̀ tó bá ṣe lẹ́ẹ̀kẹta yóò dá lọ́rùn mi nínú ọ̀rọ̀ tí ológun dúdú sọ ó ní ilé bàbá yín pé kágbàlá Gabriel òbóde o ságbàlá ló ní ilé ni àbí bàbá Suebebe ló ní ilé but mo padà rí fídíò kan wípé ẹni ìwé eléré èmi dẹ̀ gbìyànjú àti fẹ́ confam bóyá rí lóòótọ́ ni àbírọ́ ni gbogbo ọmọ Nàìjíríà pátá ní wòye o ìwé ilé yẹn sẹ́ kó dání ó bẹ lọ́wọ́ yín báyìí. La ilaha illallah Adéwùmí Adébáyọ̀ Suebebe Allahu Akbar ṣé kọ́kọ́rọ́ lẹ́nu sí ìṣe pálẹ̀ ìlú tó tẹ̀yìn lọ́wọ́. èmi ni mo kó nǹkan mi lọ síbi tí mò ń gbélé kó mo tún padà wá pẹ̀lú ògbọ́lọ́ tí ò sí nígbà tẹ́ dẹ̀ débẹ̀ ẹ̀rí kan ti já. ayọ̀ ni mo wọnú ilé mi pẹ̀lú ògbọ́lọ́ tó ló ti délé tèmi náà wá. Allahu Akbar gbogbo kọ́kọ́rọ́ ẹ̀mí kọ́kọ́rọ́ náà ẹ̀mí kọ́kọ́rọ́ you see. wọ́n jẹ́ kọ́kọ́rọ́ fún kọ́kọ́rọ́ oríire ìwé eléré ẹ̀sùn wèé mọ́ bí sẹ́tìrì Adéwùmí Adébáyọ̀ Suebebe Allahu Akbar ẹtìrì ìwé ilé bàbá rẹ o ìwé ilé bàbá wa Suleiman Suebebe rẹ o. Àgbàlá Gabriel try o wọ́n gbìyànjú pẹ̀lú gbogbo ọmọ aráàlú wọ́n ṣe nǹkan tí mo ṣe expect náà ṣe because bàbá ò sọ fún pọ́ùn lọ́mọ kan bì kan wọ́n rí wa wọ́n dẹ̀ gbà wá wọ́n sọ ilé ìjọ bàbá ilé náà mú fèsì bàbá wọ́n ṣe jọ wá sí yẹn níjọ́ yẹn gan tó tún fẹ́ ṣòkú gan tó fẹ́ kókò sòwò lọ́wọ́ wa pé bá a ṣe rí lélẹ̀ ẹni dẹ̀ sọ fún ká má wọ̀ọ́rì pé pẹ̀lú ẹ̀gbọ́n Ọlọ́run agbára Ọlọ́run ká wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó kàn jẹ́ náà kàn fẹ́mi ni pé bí mo ṣe gbàdúrà pé kí n ṣe nǹkan rẹ̀ fún ọba náà ó jẹ́ pé ó sì ń padà lọ́ra ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi ó dùn mí gan ṣùgbọ́n wọ́n ní ṣíṣe ní tẹ̀dá. rírò ní tẹ̀lé ẹsẹ̀ ń tọ́lọ́run. so Ọlọ́run ló ti mọ kádàrá àlá Ọlọ́run má kọ aburú mọ́ wa ni ológun dúdú ń tiẹ̀ òun wá àti ó wá tó ti fẹ́ gòkè ni tó bá dẹ̀bẹ̀ wá lọ síwájú kò ó ṣe Àgbàlá Gabriel ló máa bà lórúkọ jẹ́. kì í ṣe pé tó ti ga ní ọmọ àbùkátà nítorí pé òun ti lulẹ̀. mine is very honour. ajẹgbọdọ wẹni kúnra kó lè máa pọ̀. èèyàn àmúyẹn ìgbà tí mi kan ti débẹ̀ ní sàmúyẹn èèyàn tí mo bá ń bẹ̀ pé wọ́n sunkún wọlé ní bọ́tì wọ́n rẹ́rìn jáde ní tó wá ló tó kù. mo débẹ̀ gbọ́ lálẹ́ ẹ̀sìn ìyàwó wọn gbà mí lọ́wọ́ tẹsẹ̀ ní bàbá mi kí lè fẹ́ jẹ kí ní kó gbà kí ló tún kù mẹ́ kí ló tún kù mẹ́ so kí ló fẹ́ gbà ológun dúdú ẹ kúrò ní ọ̀tẹ̀ o kò ṣeré ń bẹ̀ àbùkù ni máa ń tẹ̀bọ̀. tó bá dẹ́kọ̀ tí ò stọ́ọ̀pù a jẹ́ pé kéèsì. lọ́ọ̀ èmi gan fẹ́ bá ó fẹ́ kí mi gbọ́n máa gbé lọ woman rights ni kò ṣe nǹkan tó le. because láti bóde pé ọ sọ pẹ̀lú Sunny Adé. wọ́n wò pé kéèyàn filẹ̀ pé kò sí nǹkan kéèyàn fẹ́ gbà nù ẹ̀. Fọlákẹ́ Adéyẹmí kí lè rè ẹ̀
òun tó ń ṣe kédèrè ló ti gbà ń bẹ̀. Allah akbar. Allah akbar. Alhamdulillah. Ní àwọn ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn ẹjọ́ ní ìsìn ẹ mọ̀ à ń bọ̀ bàbá ológun dúdú Fẹ́mi nìyẹn ọmọ bàbá wa Suebebe. Kó mi kọ́kọ́rọ́ Fẹ́mi nìyẹn ọmọ bàbá Suebebe ní sọ̀rọ̀ wọn àwọn kan tàn yín ológun dúdú wọ́n tàn yín kò sẹ́ni kankan tó wà láyé tí ò ní sáìsì tiẹ̀ wọ́n ń tàn pé yóò ṣe part 2 yóò ṣe part 4 tẹ́ bá lọ dán yẹmọyẹmọ wò. Irú èwo sà irú èwo Umu Mubarak irú èwo mo fẹ́ kí Umu Mubarak kò irú èwo lẹni sọ wà náà sí aláàfà alìsílámù dínú sùlù ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn àtúnṣe ni adẹ ní láti tún gbogbo nǹkan àwọn kan bá fẹ́ bàjẹ́ ṣe irú ẹni tó jáde tí ń bàyẹ̀ ló kọjá yìí ṣé ìsìlámù fi kọ́ wa mi tí ìfẹ́ sọ mo fẹ́ mọ kí ni béèrè tẹ́ ń béèrè torí ẹni tó bá béèrè lọ́fẹ́ di ẹ̀gbọ́ ológun dúdú ẹ lọ stọ́ọ̀pù yẹmọyẹmọ o nígbà tó lókùn bá lóun òṣòkù tábánisẹ́ lóun ọ̀pá màálù wọn á béèrè ibo ló fa gbo káràsì ojú ayé bàbá wa Sulemana Suebebe nípa kankan tẹ́ kónú ayé bàbá náà sítórì lẹ́kàn ká ẹ̀kàn ká sítórì nípa kankan tẹ́ kónú ayé bàbá Suebebe tó nípa kankan tẹ́ kónú ayé ọmọ rẹ̀ lójú ayé wọn bàbá yẹn kú bùkátà báwo lẹ ṣe fẹ́ gẹ́ẹ̀tì àwọn ọmọ tẹ́ sanjú àjọṣepọ̀ ẹ̀yin àti bàbá wọn bẹ́ẹ̀ ṣe ń wí àfi pé tó bóde ẹlẹ́fẹ́ jogún ọ̀rẹ́ yín ẹ wá ń béèrè ilé gbé bó ti jọ̀rọ̀ ẹlẹ́tọ̀ àti béèrè ogún ẹni tẹ́ ẹ béèrè ayé ṣé fámìlì kan náà jọ ní ẹ béèrè ayé rẹ̀ ọwọ́ akútẹ̀lẹ̀ béèrè ogún inú ogún tí Suebebe fílẹ̀ lọ́mọ rẹ̀ ẹ béèrè káìfì àtù àwòládì yìí báwo ni kọ̀ǹdíṣà wọn mẹ́ báwo ni ètò ìgbésí ayé wọn dúkìá lẹ̀ béèrè ẹni kágbà lọ wá sàkántì ẹ sì lọ béèrè gọgùn èlò lówó tí nígbà tára Suebebe ọ̀yà tẹ fi ránṣẹ́ lórí àkáǹtì tí ẹ sọ yẹ kẹ fún àrísìtì ẹ lọ bì kíáfù ọ̀rọ̀ lẹ ti gbọ́ táwọn ọmọ sọ wọn o ọmọ láwọn ọ̀rọ̀ yín sẹ́ o ọdẹ ló wọn mọ̀ yín ẹgbọ́n wọn ni ẹ sọgbà yín bákan náà àwọn ọ̀rọ̀ kan jà rẹ̀ rẹ̀ bí mo ṣe wà pẹ̀lú yín wàláhì ìbùkún náà wà pẹ̀lú mi báyìí inshallah gbogbo ẹ̀yẹ bá mi sí àpọ́gàmù yìí a dẹ̀ ní àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lẹ́ẹ̀fà mi a dẹ̀ ní ìbéèrè àwọn tá a wà ń bí apọ̀ díẹ̀ o wàláhì mo sọ fún mi lọ́rọ̀ tí ń bẹ́ẹ̀ kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àtúnṣe ni mo sì sọ kankan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí nígbà táwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n mú ìdí mo ní bẹ́ẹ̀ ṣe mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀ láti lọ bẹ̀ ìyá rẹ̀ yọ dáa ẹ wá mú lẹ́yìn lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe mo ní ẹ mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe ká mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe kọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mọ́ lọ láì àgbẹ̀ padà bí ẹ ṣe padà kó bá àwọn nǹkan kan ni wọ́n wí kiri ọwọ́ àánú tó gbẹ̀mí dé ilẹ̀ yìí mo wá wo kọ̀ǹdíṣàn lé sọ́dọ̀ mọ́tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ Sidi Ìbùkún àbí láti béèrè lọ́wọ́ rẹ̀ èyí tí wọ́n ń gbé kiri torí ara àwọn tí wọ́n sọ pé àwọn fìgbésí ayé àwọn Gloria mi ní wọ́ ti aburú òní sí ọ Ìbùkún wà pẹ̀lú mi wọ́n ń gbé kiri pé Àgbàlá Gabriel kọ́dà kó tó di pé Muyideen ṣe wẹ́dì pẹ̀lú Ìbùkún ẹni nǹkan ti ń pa Àgbàlá Gabriel àti Ìbùkún papọ̀ Ìbùkún wà pẹ̀lú mi báyìí mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé ọgbọ́rùn ẹnu ẹ̀ éfò èmi sọ pé kò ní ìdí kó burú ní dára òun ò fi Bíbélì búra ó lóun fi Bíbélì búra ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ bá mi dárúkọ kẹ́ bá mi dárúkọ yín fún gbogbo ayé. Èmi ní Ìbùkún Olúwa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri social media tipẹ́tipẹ́ mo ti fẹ́ jáde but mo ní sùúrù but this time around mi ò lè ní sùúrù mi because kíní yìí ó ń rampant gbogbo show tí Olúṣọlá Yusuf máa ń ṣe pátá náà ti máa ń sọ mo lè kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ fẹ́ fi ránṣẹ́ sí Mufti Manchester mo fẹ́ fi ránṣẹ́ sí àáfàá tó pe rẹ̀ ń fọlọ́ǹṣọ́ àáfàá Jígini bóyá Arìngìnì wọjà dẹ̀nà pé wọn àti àáfàá Lẹ́gbàá àti Olúṣọlá Yusuf ìbádàkẹ́ bẹ̀rù Ọlọ́run gidi gan because ọ̀rọ̀ ṣojú yín
Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájúdájú ká dẹ̀ fi tó díẹ̀ tí òtítọ́ bẹ̀ ká fi múlẹ̀ lágbà. ẹ wádìí nǹkan kan. Muyideen náà onírọ́ oníjìbìtì tó ń parọ́ fún yín pé àgbàlá ń bá mi sùn kí a tó ṣe wedding. Gbogbo ọkùnrin àgbáyé ẹ bọ́ síbi kẹ́ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ bí yín ni. Ǹjẹ́ ṣé lè gbárù ẹ̀ kí èèyàn ó máa bá ìyàwó yín sùn kẹ́ẹ̀dẹ̀ ká one on one kẹ́ẹ̀dẹ̀ tó wá sọ pé ẹni yẹn náà lè fẹ́ bá ṣe wedding? Ìbéèrè rẹ o, Níbo náà ìbéèrè ti yẹn ṣerú ẹ̀? Ìbùkún mo fẹ́ kó béèrè yẹn sí àwọn èèyàn ti wà pẹ̀lú wa gan o ẹ jẹ́ bá ní sí àprógámù yìí. Ọkùnrin wo Ìbùkún ìyàwó Muyideen òun lẹ̀ ń wò yìí o. ọkùnrin wo ló wà ní ayé tó jẹ́ matured person or jẹ́ ká sọ pé advance tó ká ìyàwó ẹ̀ pé ẹnìkan ọkùnrin kan ń bá ìyàwó ẹ̀ sùn tó dẹ̀ tún mú tó tún máa bá ṣe wedding after yẹn? Allah akbar. Ọkùnrin wo ló lè gbarú ẹ̀ kó jáde síta kó wá búra ẹ̀ tó jẹ́ pé wọ́n á bá ìyàwó ẹ̀ sùn báyìí á dẹ̀ tún lòun máa bá ṣe wedding? Okay. Muyideen bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò ní any clean evidence kankan tó fi lè justify kò sí. Bó dẹ̀ ṣe wà yẹn tí any one of them bóyá Mufti Manchester ni o bóyá Fọlọ́runṣọ́ ló pe rẹ̀ ni o bóyá Ajígini Rìngìnì Ìwọ́jà ni o bóyá Lẹ́gbàá ni bóyá Olúṣọlá Yusuf tí ò tiẹ̀ bẹ̀rù Ọlọ́run rárá tó kàn sọ jack shit everywhere tó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pọ̀rọ̀ ṣojú ẹ̀. Èmi Bible mi bí mo ṣe wà ẹ̀ mo mú dání Bíbélì tèmi gbé tí mo dìrọ̀ mọ́ òun ni mo mú dání mo dẹ̀ máa fi gégùn fún gbogbo yín lálẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní support of Muyideen bó ṣe ń defame orúkọ mi káàkiri mo máa fi gégùn fún yín lálẹ́ gbogbo ègún tó wà nínú Bíbélì pátápátá tó bá jẹ́ pé Àgbàlá Gabriel wọ́n tiẹ̀ toast mi àbọ̀ sọ hello lásán débi tí wọ́n á kọnu sí mi pé kán bá mi sùn kí gbogbo ègún tó wà nínú Bíbélì kó jẹ́ tèmi. La ilaha illallah. Kí n ṣòfò ayérayé tọmọtọmọ La ilaha illallah. ní gbogbo nǹkan tí mo wáyé wá jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo ègún Bíbélì yìí ó máa ṣẹ lórí Mufti Manchester á ṣẹ lórí Fàfà Fọlọ́runṣọ́. Ọmọ tí mo fẹ́ kó ṣe má dàá kọ ẹnì kankan wàá kọ́ sọ gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ló kọjá o ìṣẹ̀dá ẹ̀ ti mọ̀ wọ́n ìṣẹ̀dá ẹ̀ ti mọ̀ wọ́n. Muyideen àti any one of them tó ń support Muyideen pẹ̀lú bó ṣe ń defame orúkọ mi káàkiri tó ń bá mi lórúkọ jẹ́ káàkiri pàgbàlà ń bá mi sùn kí gbogbo wọn pátápátá kan rí ìkọlù Ọlọ́run gbogbo ègún tó wà nínú Bible pátápátá kó jẹ́ tiwọn kó jẹ́ tọmọ wọn kó jẹ́ tọkọ kó jẹ́ tìyàwó kó jẹ́ tọmọ kó dẹ̀ jẹ́ ìrandíran títí dé ìran kìíní títí dé ìran kẹrin. Máa gbọ́ Ìbùkún n tó ń sọ fún wa ní ìsinmi pé tí Muyideen sọ pé òun ká ìwà àtàgbàlà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta irọ́ ni. Irọ́ gidi. La ilaha illallah. Bíbélì ni mo mú dání. Olúṣọlá Yusuf máa dúró tó lé orí evidence. Olúṣọlá Yusuf ìyá jákujàku ni bullshit local kò tiẹ̀ mí rí nínú gbogbo blogger ẹ wo bóun ṣe ríra dáradára ẹ power tap ẹ ṣe àṣọ rádaràdà ṣé gbogbo àwọn bloggers lókù ẹ wọ́n ṣe ń ṣe nìyẹn. náà ẹ ṣe ẹni ìwádìí kankan ẹ ní ẹni clean evidence èèyàn dẹ̀ sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ dẹ̀ gbà sórí ẹ bẹ̀rẹ̀ sí ṣépè gbogbo ìpè tẹ́ ẹ ṣẹ́ pátápátá fúnra yín àtẹ̀yìn o àtọmọ yín o àti ọkọ o àti ìran kìíní títí dé ìran kẹrin yín gbogbo ẹ̀yin tẹ́ support Muyideen láti máa dìfẹ́ ìbò mi lórúkọ jẹ́ káàkiri pátá lórúkọ Jésù Ọlọ́run máa kọlù yín tọmọ díran ẹ máa rí ìbínú Ọlọ́run gbogbo àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run ó ti kẹ̀yìn sí yín látàlẹ́ ìlú ẹ tún ráàánú gbàmọ̀ lórúkọ Jésù àánú máa ká kúrò lórí gbogbo yín lórúkọ Jésù ẹ máa ṣiṣẹ́ yín. máa padà gbé ìpè wọlé o máa gbọ́ Ìbùkún mo fẹ́ béèrè yìí ọ̀rọ̀ tó ń sọ yìí ní ìsìn jẹ́ kó yí wáyé pé o ní Àgbàlá Gabriel ò sí ẹ̀ lò bóyá mo láìkì ẹ rí. Wọ́n ti ẹ̀ bá sọ rí. Òkè kó tó di pé ìwọ àti Muyideen jọ pàdé ńkọ́. Èyí Ọlọ́run gidi gan òun ni Àgbàlá Gabriel gan wọn ò fọwọ́ sí pé kémi àti Muyideen fẹ́ra. Wọ́n expect pé kí Muyideen fẹ́yàn láti diaspora kó fẹ́yàn láti outside the country. Kóhun tó fún rẹ̀ ló kúkú máa ń wọ́ mi jẹ́jẹ́ mi máa jókòó mi láwọ́ mi lọ sọ́dọ̀ wọn pé ìyàwó tó ń fẹ́ lélẹ̀. Ọ̀rọ̀ jẹ́ wà débẹ̀ torí èlò gbogbo nǹkan tẹ́ gbàgbàgbà káàkiri náà òfo náà ni gbogbo ẹ̀. Nothing lẹ rí èèyàn Ọlọ́run sí lẹ́yìn alábòsí ẹ lè lẹ́yìn tó ń ṣàbòsí tó ń ṣọ̀tẹ̀ tó ń ṣe lára ẹni tó ti ga kẹwàá ní pé kó wá mú òkè kó lè mú òkè ojú kan ló máa wà facts ò ní wà ká ní ká má sọ.
tiẹ̀ wá ṣe anything rí ọ̀rọ̀ gidi sọ mọ́ ọ̀rọ̀ ráhùnráhùn bẹ́ẹ̀ náà nìkan pè lórí show ó ní nígbà tí nígbà tí Gabriel tó ti ń yọ okó ẹ̀ síta fúyàwó Muyideen gbogbo yín pátá ẹ máa ráre kù àtẹni tó pè ó àti gbogbo àwọn tó sọ̀pọ̀tì gbogbo ọ̀rọ̀ tí Muyideen sọ ipá Àgbàlá Gabriel ń bá mi sùn lórúkọ Jésù gbogbo yín ẹ máa ráre kù ni ẹ máa ṣẹ̀sìn gbangba Ọlọ́run máa já gbogbo yín sí òwò ẹ tiẹ̀ ti rí kọlù Ọlọ́run látàlẹ́ yìí ẹ tún ráàánú Ọlọ́run mọ́ gbà Olúṣọlá Yusuf mo tún tẹnu mọ́ tẹ́ bá fẹ́ kí iná ọmọ kó jó yín láyé yín tí bá tún gbọ́ Muyideen gangan tó bá tún repeat anything tí bá tún gbọ́ anything màá tún sue ẹ ni I'm going to sue him màá take legal action. Alhamdulilayi ìbùkún kó tó di kí n máa béèrè tí mo fẹ́ béèrè Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run Olúwa ní ń jà kún fásikún bí nẹ́bàá yìí fatabayyanu tí wọ́n bá wá sọ nǹkan kan fún kẹ́gbìyànjú láti ṣe ìwádìí Umul Mubarak ìbéèrè tó ń béèrè yẹn kì í ṣe ìbéèrè títí tọ̀dọ̀ mi tí mo fẹ́ béèrè Al-Qur'ani jẹ́ kó yẹ pé ká tó lè sọ yí pé èèyàn gan ṣe sìnà nínú ṣẹ̀ríà ní káwọ́ ẹlẹ́rìí mẹ́rin nínú Al-Qur'ani bí èèyàn bá jẹ́ mùsùlùmí gan tí ó bá sọ pé lámọ́ní àti lámọ́ní ṣe sìnà nítorí ọjẹ́ ó ní káwọ́ ẹlẹ́rìí mẹ́rin nínú Al-Qur'ani ẹlẹ́rìí kìíní yóò dẹ̀ sọ pé òun rí wọn báyìí pẹ̀lú evidence ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin sì gbọdọ̀ jẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ayé ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri o àwọn nǹkan mẹ́ta ni mo torí ẹ̀ wà nílùú ìlálẹ́ yìí o tó ń gẹ́tì mi yé mo wá físítì ilé torí pé mi yìí dúró lórí ẹ̀bí ọ̀rọ̀ tá a dẹ̀ ń béèrè lọ́wọ́ arábìnrin yìí mo rí pọ́rọ̀ yẹn ń jáde ó ti kọ́kọ́ kú tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ń jáde rìn gbogbo tí yẹn rí owó àní my life is for me your life ebi ń kálukú pàdé ọlọ́njọ́ kan ó kálukú máa pàdé ọlọ́njọ́ kan náà ṣe mo ti dọ́dọ̀ Àgbàlá Gabriel lẹ́nu sọ́bọ́lá wà ní orí mi dálẹ́ ni àjọ kíra Àgbàlá Gabriel gẹ́gẹ́ sọ pé ìyá tó bí mùsùlùmí ni ìyá tó bí Àgbàlá Gabriel jẹ́ Basira ó ń jẹ́ Basirat inú kádìrọ̀ lọ ìyá yìí fẹ́ bàbá Àgbàlá Gabriel tó jẹ́ Kristẹni ọ̀rọ̀ ní ìbùkún wá ń sọ yìí ìbùkún ní tó ń sọ fún gbogbo ayé nìsín ni pé ọ̀rọ̀ tí Muyideen àti àwọn blọgà yẹn ń gbé káàkiri pé kò sí nǹkan kan láàrin wa àtàgbàlá Gabriel. sí anything níwájú Ọlọ́run àti pẹ̀lú Bíbélì ni mo dì mú. ẹ̀yin èèyàn ẹjọ́ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún nọ́mbà WhatsApp nọ́mbà tẹ́ máa pè sí lélẹ́yìí 07083928778 07083928778 tẹ́ bá ní ìbéèrè kàbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún mo fẹ́ kẹ́ ẹ pè wọlé. ó ní wọ́n ń ṣe pé sẹ́ni tó bá blackmail yẹn ṣáájú àlọ́rọ̀ rẹ̀ jẹ mọ́. wọn ti rè pé. ìwọ wèrè tó Umul Mubarak iná òjò gbogbo Ṣètàníyàtù. iná Ọlọ́run. ìwọ bẹ́ẹ̀ náà kí wọ́n parú rọ̀ mọ́ ọ kí wọ́n lọ sọ fún ọkọ rẹ̀ pé nìkan bẹ́ẹ̀ sùn. èké gbogbo. ṣé wàá ṣàdúrà fún àbí ẹlòmíì ṣe ponú báyìí gan àwọn wèrè díẹ̀ ṣe wà ní Islam wẹ̀ gan ẹ ti ní ìdí ká máa chẹ́ẹ̀kì ọpọlọ yín wò ẹ̀yin kan ti ní ìdí ká máa yẹ ọpọlọ yín wò ní Islam o so kí ni ìdájọ́ ṣẹ̀ríà gẹ́ pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn kí ni ṣẹ̀ríà wí kí ni Islam wí pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn. ẹ wo ẹni tó bá ní ìbéèrè kà méjì torí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó bíi mẹ́ta ni tó bá ní ìbéèrè kà méjì tó fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún. bẹ́ẹ̀ni Olúwọlé Adésínà bẹ́ẹ̀ni alẹ́ nìkan tẹ̀ sọ pé 300,000 Àgbàlá fún mi wọ́n ní Mr. Kẹ́hìndé ra màálù náà Mr. Kẹ́hìndé gẹ́gẹ́ mẹ́rin tó máa fẹ́ ra kan fún mi wo láìpẹ́ yìí kọ́kọ́rọ́ Corolla ó tẹ̀ ní ẹni tí ó yà wèrè ni yóò yà wèrè ṣé mo rí tí Mr. Kẹ́hìndé bàbá mi Adébáyọ̀ àbúrò ní ṣe Mr. Kẹ́hìndé ẹ wo bí ṣe ń bó dọ́là fún mi lónìí ó bó dọ́là fún mi Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ó bó dọ́là fún mi ó bó dọ́là sọ̀rọ̀ kó dọ́là lórí ó lè rí transfer àti ọ̀wọ́lé ilé fi hàn ọ́ ilé fi ẹtí òkú àbòsí kúlẹ̀ akọ̀wálẹ̀ kẹ́nẹ̀ mo rọ̀ bí òdodo bá ti wù kókòrò tó ẹjẹ́ sọ àdẹ gbọ́dọ̀ torí àwíjàre kí tọ́ tán lẹ́nu wallahi tallahi Rabbul Kaaba kí Muyideen wà níbi tó wà ń kọ́ sọ pé òun fẹ́ máa kírun rẹ̀ mo nígbàgbọ́ ní Ọlọ́run pé Àgbàlá Gabriel kò lè kọ̀fíìsì ẹ̀ kò lè pé àmọ́ kírun.
náà ọlọ́run ti dáwọ́ ọ̀bùkún láre alhamdulilayi wàláì because ilé tí wọ́n kọ́ fún wa ní òsínú church environment bí ẹ kọ́lé fún sí àwọn mùsùlùmí kọ́lé bẹ̀ aláàjì kọ́lé bẹ̀ kìrìsìtẹ́nì kọ́lé bẹ̀. kìrìsìtẹ́nì kọ́lé bẹ̀ èmi débẹ̀ lálẹ́ mo rí i pé gbogbo tẹ̀ ń gbé kiri pátá pé àgbàlá káàpù gbogbo wọn sínú ọgbà wàláì irọ́ ni ẹ bẹ̀rù Ọlọ́run ó bà mí lẹ́mìí jẹ́ nígbà tí mo dé environment àgbàlá Gabriel ní alẹ́ yìí mo rí ibi tí wọ́n kọ́lé sí fún Muideen wa alaikum salam ọlọ́rẹ̀ Ganiyu mo rí ibi tí wọ́n kọ́lé sí fún Muideen tí gbogbo ayé tí wọ́n ń gbé yí pé inú wọn gba àgbàlá Gabriel ní Gabriel kọ́ ilé sí fún Muideen Ọlọ́run dáríjì gbogbo ẹ̀yin alábòsí o wàláì ibi tí wọ́n kọ́lé sí fún Muideen fẹ́ǹsì ṣọ́ọ̀ṣì jìnnà sí títì tó la ṣọ́ọ̀ṣì àti ilé Muideen láàrin báyìí títì yẹn gba tírélà méjì evo ìyá Ṣẹ́gun tí ìyá Ṣẹ́gun náà ni ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà mo rí ibi tí wọ́n kọ́lé fún ìyá Ṣẹ́gun sí kápẹ́lẹ́ Muideen wà wájú bẹ́ẹ̀ ilé kan bẹ lẹ́yìn rẹ̀ mùsùlùmí ni wọ́n sọ pé ní fún aláàjì lẹ́tí ẹ lónìí after alẹ́ yẹn la tó rí ilé ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà ìyá àbíjọ ọmọ aráyé le ilé tiẹ̀ sí chọ́ọ̀chì àgbàlá Gabriel ọbẹ̀ tó òpó náà mẹ́ẹ̀ẹ́dógún tí ò bá jù bẹ́ẹ̀ lọ even before ká tó dé ilé ìyá àbíjọ ọmọ aráyé le àtúkọ̀ kan mọ́sáàsì lẹ́yìn tí túmọ̀ sí pé environment yìí mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n jọ wà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.